ti ṣẹlẹ̀ o, àwọn ènìyàn ti gbìmọ̀pọ̀ láti gbé Tóyìn Abraham ìyẹn Oversabi àǹtí wa lọ sí kóòtù látàrí rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí Ibrahim Chatta, ó mà ṣe o, àti bí àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ lánàá yìí bó ti ṣàkóbá fún Ibrahim Chatta. tó DJ Chicken òun náà ti wà ní gbọ̀ngàn àwọn ọlọ́pàá báyìí o látàrí ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ orílẹ̀-èdè wa àti ọmọ rẹ̀ ìyẹn Ṣèyí Tinubu. tó Ẹniọlá Badmus tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré wa tó sì tún jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú gbajúgbajà òun náà ti wá bọ́ síta báyìí láti fi ẹ̀hónú rẹ̀ hàn látàrí ọ̀rọ̀ táwọn èèyàn ń gbé pò yẹnu nípa rẹ̀. ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ o, bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. tó ó ti ṣẹlẹ̀ o, ọmọkùnrin ìyẹn àgbà òṣèré àti gbajúmọ̀ láàrin àwọn òṣèré onítíátà ilẹ̀ Yorùbá tórúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Chatta. òun náà ni ó bọ́ síta gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé òjòjò ń ṣe ara rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n ó tún wá ń ṣàlàyé nípa bí gbogbo àwọn rògbòdìyàn eléyìí ajínigbé èyí tó fi ṣe àkóbá fún òun gangan fúnra rẹ̀. tó ọmọkùnrin yìí tó jẹ́ wípé níṣe ló máa ń sọ Yorùbá bí ẹni láyin, ṣùgbọ́n tó jẹ́ ọmọ tápà, ṣùgbọ́n bí ó ti ń sọ Yorùbá ọ̀hún ó tiẹ̀ lójú ẹni tó lè mọ̀ wípé a kì í ṣe orírun Yorùbá gangan pátápátá òun ló ti wá, ṣùgbọ́n bó bá ń sọ Yorùbá báyìí kò sì sí gbogbo ìlú eléyìí tí ò lè kì ìyẹn ní títí abala ti Yorùbá. òun náà ló wá bọ́ síta báyìí táwọn ènìyàn sì tẹ̀ tí ń gbàdúrà fún wípé bójòjò ṣe ń ṣara rẹ̀ ọ̀hún pé kí Elédùà kó bá wa mú láradá. òun náà ló wá bọ́ síta tó sì ń ṣàlàyé ohun tí ojú rẹ̀ ti rí ní àti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ tí wọ́n kó ní ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ ní àná yìí. ló bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ohun tójú rẹ̀ ti rí láti ìgbà náà. bẹ́ẹ̀ bá gbàgbé ó yẹ kẹ́ ẹ rántí wípé Ibrahim Chatta ó kúkú ní abúlé ìyàfọ́nrán eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní movie village ní ìlú Ọ̀yọ́. tó bó ti wá ní abúlé ìyàfọ́nrán ọ̀hún bẹ́ẹ̀ la ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń lọ, àwọn òṣèré onítíátà tí wọ́n máa ń lo abúlé rẹ̀ láti ṣe eré wọn tàbí láti ṣe àgbéjáde àwọn eré wọn. tó bó ti wá ń ṣẹlẹ̀ yìí ó tún wá jẹ́ kó yé àwọn tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wípé òun bóun ṣe wà yìí òun jẹ́ ẹni tó fẹ́ràn nǹkan ọ̀sìn lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan ọ̀sìn tí òun sì máa ń sìn òun ni àwọn èyí tó lówó lórí dáadáa bíi ẹṣin, màálù, ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni òun máa ń sìn. ó ní kódà ó ṣàfikún rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹṣin èyí tí wọ́n máa ń lò nínú àwọn eré nínú ibi eléyìí tó ń sìn ni wọ́n ti wá máa ń yá láti lò fún eré wọn, gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí eré agẹṣinkólé wípé ọ̀dọ̀ òun ni wọ́n ti wá gba gbogbo ẹṣin èyí tí wọ́n lò ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn eré tó nílò ẹṣin tí àwọn òṣèré onítíátà tí wọ́n ti gbé jáde. ó ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀dọ̀ òun báyìí òun ni wọ́n ti wá máa ń yá ẹṣin òun lò nítorí wípé ẹṣin tóun ní ó pọ̀ dáadáa tó sì jẹ́ wípé níṣe ni bóyá gbogbo àwọn ènìyàn sì ti mọ̀ wípé ìtọ́jú wọn kì í ṣe owó kékeré. kódà ọkọ̀ tí òun ti tà láti ṣètọ́jú àwọn ẹṣin yìí gbogbo ọkọ̀ òun ni òun ti fẹ́ẹ̀ tà tán, léyìí tó jẹ́ wípé òun ti ta ọkọ̀ odidi 4 láti ṣe ìtọ́jú àwọn ẹṣin yìí tó sì jẹ́ pé ẹyọkan òun ló kù fóun tí òun sì ń tì kiri báyìí. tó ó ní ṣùgbọ́n eléyìí kì í ṣe ohun tí òun fi ń ṣe oríyìn nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹṣin òun ni ó kú ní látàrí gbogbo rògbòdìyàn eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí. ó ní àwọn ẹṣin òun tó kú ó jẹ́ 49 nílé ìtàwọn olóyìnbó máa ń pè ní 49.
bẹ́ẹ̀ ni bó ti wá sọ̀rọ̀ yìí sórí ayélujára làwọn ènìyàn bá gbà á, bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí wípé báwo ni òun nìkan ṣe ní ẹṣin 49 ká tó wá sọ wípé kì í tún wá ṣe iye rẹ̀ nìkan nìyẹn, iye tó kù òun ni ó sọ jáde yìí, ṣùgbọ́n ó ṣàfikún rẹ̀ wípé kódà iye tó tún kù tí òun sì ń tọ́jú ó jẹ́ 17, èyí tí wọ́n ń pè ní 27 ni ó ṣẹ́kù báyìí. Bẹ́ẹ̀ sì ni ó ní níṣe ni òun máa ń ṣe ìtọ́jú wọn dáadáa àti àwọn nǹkan ọ̀sìn mìíràn tí tó lówó lórí lọ́pọ̀lọpọ̀. Ó ní ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti kó àwọn ọmọ wọ̀nyí, òun ní ẹ̀rù ti ń ba àwọn èèyàn láti wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá ya fọ́nrán. Èyí ni ó sì ṣe àkóbá fún ọrọ̀ ajé òun tó jẹ́ wípé kò jẹ́ kí ọrọ̀ ajé náà kó máa lọ déédéé bó ti yẹ kó lọ. Òun náà ni ó ṣàkóbá fún ọrọ̀ ajé òun nítorí pé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yìí bá tẹ̀ ti gbọ́ ìlú Ọ̀yọ́ tàbí ìpínlẹ̀ Ọ̀yọ́, wọn tẹ̀ kí fẹ́ wá síbẹ̀ torí ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Òun náà ni àwọn èèyàn ṣe ń yẹ̀bá bí wọ́n bá ti gbọ́ orúkọ ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ti àwọn ọmọ èyí tí wọ́n jí kó. Ó ní ṣùgbọ́n òun wá nígbàgbọ́ wípé lẹ́yìn tí wọ́n ti dá wọn padà yìí, òun nígbàgbọ́ wípé iṣẹ́ yóò tún máa lọ déédéé padà gẹ́gẹ́ bí ó ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dábàlà àríwísí bẹ́ẹ̀ làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kí tí wọ́n sì ń sọ wípé kí Elédùà kó fòfò ra ẹ̀mí ní ti àwọn ẹṣin rẹ̀ èyí tí ó ṣaláìsí léyìí tí ó kú. Tó òun náà la rí gbọ́ lórí ayélujára làníkà mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ó ti wá tún ṣẹlẹ̀ o, Eniola Badmus tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré, ó tiẹ̀ tún wá ti jẹ́ gbajúgbajà láàrin àwọn olóṣèlú báyìí. Òṣèlú kan Eniola Badmus kan ni lọ́wọ́lọ́wọ́ báyìí. Kẹ́yìn náà ò bá sì gbàgbé, ẹ mọ bí ó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹni tó lómi lára dáadáa lọ́pọ̀lọpọ̀ ni, ṣùgbọ́n látàrí àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ táwọn ènìyàn máa ń sọ sí i tó sì tún jẹ́ wípé bó ti rí yìí òun náà ni wọ́n fi fún ní ìnagijẹ tí wọ́n máa ń pè é ní ìgbà tí ó sì sanra tó máa ń pè ní wúlé bàǹtù. Tó nígbà tí ó máa ń ṣe àwọn eré lórí ìtàgé tó máa ń ṣeré dáadáa, tó òun náà ni ó fi wá bọ́ síta báyìí wípé níṣe ni àwọn ènìyàn tún bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu òun wípé bí ara òun ti rí bákan àbí bá míì. Tó eléyìí òun ló ṣokùnfà wípé nígbà tí ó lọ sí ibi àgbéjáde eré The Return of Omotara Johnson lélẹ́yìí tá ti ọwọ́ ìyá wa Bukky Wright gbé jáde, òun náà farahàn níbẹ̀ láti lọ yẹ́ màmá sí. Tó ṣùgbọ́n aṣọ kan tí ó jẹ́ tó ní àwọ̀ ewé lára òun ni ó wọ̀ tó sì rọra fi ọyàn rẹ̀ sílẹ̀ díẹ̀. Èyí làwọn èèyàn rí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu, kí wá ṣe àwọn èèyàn lásán, kódà àwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ lágbo òṣèré ni wọ́n tún gbé ọ̀rọ̀ náà kiri wípé ara rẹ̀ dà sílẹ̀ àbí kò tiẹ̀ dúró dáadáa àbí bákan bẹ́ẹ̀ kọ́. Tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ló ṣe wá bí nínú tó sì fi ìbínú sọ̀rọ̀ lórí ayélujára wípé kí lèèyàn fẹ́ ṣe tó fẹ́ tẹ́ àwọn ènìyàn lọ́rùn, wípé nígbà tí òun jẹ́ ẹni tó sanra dáadáa níṣe ni àwọn ènìyàn máa ń gbé ọ̀rọ̀ òun tó máa ń bu ẹnu àtẹ́ lu òun wípé òun ti tóbi jù, ṣùgbọ́n wọn ò tiẹ̀ tún wá yin òun bóun ti já sí iye tóun já sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí. Ó ní kìlógíráàmù 140 òun ni òun máa ń wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n máa ń pè ní wúlé bàǹtù yìí, ṣùgbọ́n báyìí òun ti já sí 63 láti 140 sí 83 òun ni ó já sí, tí àwọn èèyàn wọn tiẹ̀ tún wá kan sára sí i. Ó nítorí pé kì í ṣe ìrìn àjò tó rọrùn rárá, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ni òun fìyà rẹ̀ jẹ ara òun láti lè rí irú ara báyìí gbé padà. Òun náà ni ó fi dùn ún lọ́pọ̀lọpọ̀ nígbà táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lù ú, tó sì fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo àwọn ènìyàn wípé níṣe ni àwọn ènìyàn ń bu ẹnu àtẹ́ lù òun. Kódà àwọn tí tó jẹ́ ọmọ lábẹ́ rẹ̀ tó jẹ́ alátẹ̀lé fún gan, àwọn gan bọ́ sórí ayélujára láti sọ̀rọ̀ wípé kí Eniola Badmus kó tiẹ̀ má dá wọn lóhùn nítorí wípé béèyàn bá kúrú àwọn èèyàn léèyàn kúrú, bẹ́ẹ̀ bá tún ga jù wọ́n á léèyàn ga jù. Kò sí ọ̀nà téèyàn fẹ́ gbà tá a fẹ́ fi táráyé lọ́rùn, gẹ́gẹ́ bí orin ọ̀kan lára àwọn gbajúgbajà olórin wa Ebenezer Obey tó ní kò sọ́gbọ́n tá a lè dá, kò síwà tá a lè hù tá a lè fi tẹ́ ayé lọ́rùn.
òun náà ni àwọn ènìyàn fi ń fi lọ́kàn balẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ èyí tó yẹ kóun máa jẹ lòun máa ń fi sílẹ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀kan lára àwọn alátẹ̀lé rẹ̀ yìí ni ó jẹ́rìí sí lóòótọ́ wípé gbogbo báwọn bá ti ń gbénú ilé rẹ̀ òun ni ó máa bọ́ àwọn tí ó máa ṣe gbogbo nǹkan táwọn ó jẹ, ṣùgbọ́n òun fúnra rẹ̀ ewé òun náà ni yóò máa jẹ láwọn olóyìnbó máa ń pè ní vegetables. Òun nìkan ni Eniola Badmus yóò máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìyẹn láti jẹ́ kí ara rẹ̀ kó padà sí bí kó bọ̀ sípò, kó fi já kúrò ní bí ó ti sanra tí àwọn ènìyàn sì máa ń bù yìí. Bó ti tún wá já yìí, wọn ò tún wá sọ wípé wọn ò tún kan sára sí i, níṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù wípé ara rẹ̀ ṣe jọ̀bọ̀jọ̀bọ̀, wípé ara rẹ̀ kò tiẹ̀ dúró déédé, ó dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́, ṣé kó tó di wípé ara ó papọ̀ padà yóò di odidi, ṣé kò ní lo ìgbà díẹ̀ ni? Ọ̀rọ̀ yìí òun náà ló bí Eniola Badmus nínú tó fi bọ́ sí orí ayélujára láti ṣàlàyé àti láti fi ẹ̀hónú rẹ̀ hàn. Tó ó wá tún ti ṣẹlẹ̀ báyìí o, níṣe ni DJ Chicken ó ti fẹnu kò báyìí, ìyẹn ọ̀kan lára àwọn gbajúgbajà olórin wa. Ó ti wá di wípé ó ti di woro sí woro láàrin àtòun àti ìjọba ni wọ́n jọ ń fà á báyìí o, látàrí ọ̀rọ̀ kan eléyìí tó sọ sórí ayélujára tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ ìyẹn sí ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn Tinubu, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àti sí ọmọ rẹ̀ Ṣèyí Tinubu. Bọ́rọ̀ yìí ti bọ́ sórí ayélujára ní àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí, bẹ́ẹ̀ ni fọ́nrán náà ló sì kan Ṣèyí Tinubu gangan fúnra rẹ̀ ló kàn lára, ló bá gbé ọ̀rọ̀ náà sórí o, ló bá gbé lórí, ló pàǹtẹ̀tẹ̀ rẹ̀ wípé àníṣe níṣe ni òun ó bá DJ Chicken, òun ó bá délẹ̀. Tó bí DJ Chicken bó ti rí pé ọ̀rọ̀ náà ń lọ́rọ̀ tó, ló bá pààrọ̀ ohun ìlú rẹ̀, ló bá sọ pé òun ò sọ pé òun ò wí bẹ́ẹ̀ mọ́, wípé bákan ó bá bẹ̀rẹ̀ sí ní yí ọ̀rọ̀ ẹnu rẹ̀ padà. Látàrí àwọn nǹkan tó sì sọ òun náà ni wípé Bọ́lá Ahmed Tinubu èèyàn burúkú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó sì bẹ̀rẹ̀ sí ní sọ, tó sì bẹ̀rẹ̀ sí ní ju àwọn òkò èpè rábàdẹ̀rábàdẹ̀ sí àwọn méjèèjì yìí. Ló bá yí ohun ìlú padà. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé àwọn tó máa ń ṣe eré kéékèèké lórí ayélujára táwọn olóyìnbó máa ń pè ní content creator, òun ni òun ń ṣe, wípé kì í ṣe wípé òun fọkàn sí n tóun ń sọ yìí, wípé òun kàn fi gbé content jáde ni, bẹ́ẹ̀ ni kì í ṣe wípé òun mìíní ẹ̀ bẹ́ẹ̀ ló bá sọ wípé àwàdà lásán òun lòun ń bá Ṣèyí Tinubu ṣe o. Bẹ́ẹ̀ làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń gba ọ̀rọ̀ náà ni wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí, ṣùgbọ́n báyìí ó ti wá diṣu àtàyànyàn ní ṣàdédé la rí tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ gbé DJ Chicken, ó sì wà ní àtìmọ́lé wọn gẹ́gẹ́ di bí a ti ń sọ̀rọ̀ yìí, nítorí wípé Ṣèyí Tinubu ó ní níṣe ni DJ Chicken sọ wípé òun á pa òun, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì ṣe wí lóòótọ́, ṣùgbọ́n ó ní ṣé ọ̀rọ̀ náà ṣó wá jọ tòótọ́, ṣé òun tẹ̀lé débi tí Ṣèyí Tinubu wà ní, débi tí òun ó wá pa àti bẹ́ẹ̀ lọ. Níṣe ni ó ṣà ń wá ọ̀nà láti fi kín ara rẹ̀ lẹ́yìn wípé ohun tí òun wí yìí kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá. Kí Elédùà kó má jẹ́ kí ẹnu wa kó bá wa, kó sì má fi àtijẹ wa sí ibi tó há. Òun náà ni àdúrà tí à ń gbà lójoojúmọ́. Tó DJ Chicken wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá báyìí látàrí ọ̀rọ̀ tí ó sọ sí Ṣèyí Tinubu àti sí bàbá rẹ̀, gẹ́gẹ́ bí ó ti sọ àwọn kòbákùngbé ọ̀rọ̀ náà sí wọn. Tó ó wá tún ti ṣẹlẹ̀ báyìí o, níṣe ni wọ́n ti gbìmọ̀ báyìí wípé níṣe ni wọ́n ó gbé Tóyìn Abraham ìyẹn Oversabianti, wípé wọ́n ó gbé lọ sí kóòtù látàrí ọ̀rọ̀ tí ó sọ jáde lẹ́nu tó sì ti gba gbogbo orí ayélujára kan báyìí. Ìyẹn ni wípé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ wípé níṣe ni àwọn ó gbé Tóyìn Abraham lọ sí ilé ẹjọ́ o ní àtàrí ìbàlórúkọjẹ́ eléyìí tó ṣe fún àwọn, tó sì wá jẹ́ pé ohun rẹ̀ ó ti wá ń lọ́rantó lórí ayélujára báyìí, tí ó sì jẹ́ wípé ó ti wá di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré kéékèèké orí ayélujára ìyẹn content creator tí wọ́n ti ń lò gẹ́gẹ́ bí ohun ìsàlẹ̀ tí wọ́n ń pè ní sound
fún àwọn eré kéékèèké èyí tí wọ́n máa ń ṣe lórí ayélujára. tó ọ̀rọ̀ náà ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan fún Tóyin Abraham wípé ṣé ọkọ rẹ̀ báwo ni bó ṣe máa ń ṣeré sí àti wípé ṣó wà rọ̀mántìkì ní Tóyin Abraham bá ní àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wo wọn ò wà rọ̀mántìkì o rárá, kò tiẹ̀ sí ohun tó jọ, níṣe ni wọ́n máa mú ohun gbogbo le koko. èyí ni ọ̀rọ̀ náà tí Tóyin Abraham sọ làwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní gbé kiri lórí ayélujára tí wọ́n sì ń gbà á bí ẹni gbagba ọtí. ọ̀rọ̀ yìí òun ni ó dé ọ̀dọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ o tí wọ́n sì sọ wípé níṣe ni Tóyin Abraham ń ba àwọn lórúkọ jẹ́, kì í sì ṣe bí èèyàn ti máa ń kí ọkọ èèyàn òun ló ti ń kí àwọn yìí. ọ̀rọ̀ yìí òun náà ni wọ́n gbọ́ tí wọ́n fi ní àwọn ò gbé Tóyin Abraham lọ sí ilé ẹjọ́ látàrí ohun tó sọ yìí. ló bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n wípé kí wọ́n má bínú. ọ̀rọ̀ yìí kì í wá ṣe wípé wọ́n dìídì sọ, ṣùgbọ́n níṣe ni àwàdà òun náà ni wọ́n fi ń bá Tóyin Abraham ṣe, kì í ṣe pé wọ́n fẹ́ gbé lọ sí ilé ẹjọ́ lóòótọ́, ṣùgbọ́n wọ́n ní níṣe ni kó máa pọ́n àwọn lé gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. wọ́n ní gbogbo ọjọ́ tí ó bá wá sí ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ń dúró dè, àwọn sì ti rẹkẹ rẹ̀ sílẹ̀ wípé yóò pẹ́ lórí ìkúnlẹ̀ nítorí ọ̀rọ̀ èyí tí ó sọ jáde lẹ́nu yìí wípé níṣe ni èèyàn máa ń pọ́n ọkọ ẹni lé. wọ́n sì ní kódà àwọn tí àwọn jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ níṣe ni àwọn máa ń tọ́jú ìyàwó táwọn sì máa ń ṣìkẹ́ aya àwọn dáadáa. ọ̀rọ̀ yìí òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin méjèèjì, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀rọ̀ náà àti ohun rẹ̀ yìí ó ti ń lọ́rantó lórí ayélujára táwọn ènìyàn sì ti ń lò fún àwọn eré kéékèèké, ìyẹn kọ́ńtẹ́ǹtì. òun náà la rí gbọ́, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n kàn lu abala àríwísí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn àmọ̀ràn wípé níṣe ni kó máa bu ẹnu gidi, kó máa bu ẹnu iyì lu àwọn ìlú ọkọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé ọ̀nà yìí òun náà ni èèyàn máa ń gbà rí ojú rere àwọn àna ẹni. ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣalátìlẹ́yìn fún àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́. èyí náà ni a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ohun tí ó bá ń lọ nígboro ayé lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli báyìí òun náà ni a ó máa mú wá sétí ìgbọ́ yín. kò ní jù báyìí lọ lórí ìròyìn lónìí. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín àti fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. àwa náà tá à ń múròyìn náà wá fún yín, a ó máa rí yín bá, ẹ̀yin náà máa rí wa bá, a ò sì ní ṣaláwàtí ara wa. bẹ́ẹ̀ bá ti tẹ̀lé ìkànnì yìí, ẹ ra bá wa tẹ̀lé ìkànnì náà. ohun tẹ́yin náà bá sì rí sí àwọn ìròyìn yìí, ẹ bá wa fi sí abala àríwísí, ìyẹn lábẹ́ fọ́nrán yìí. kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ bí oge. kò ní jù báyìí lọ lónìí. ó dìgbà kan náà, ó dàbọ̀.